Daddy Arasa. Bàbá. Yes, sir. Daddy, ọ̀rọ̀ MUHIDEEN àti bàbá Suebebe tẹ́ dá sí nígbà kan, ǹjẹ́ gbọ́ pé ó ti padà bẹ̀yìn yọ sà? Kò sígbà tí ò ní bẹ́yìn yọ, kò sígbà tí ò ní bẹ́yìn yọ. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Bàbá wí fọmọ ẹni, a gbọ́. Nígbà tí ọ̀rọ̀ wọn wà lójú iná tí mo dá sí nígbà yẹn, mo rí wèrè tó ń bú mi, mo rí pònú tó ń bú mi. Wọ́n bá èèyàn. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Lórí ọ̀rọ̀ MUHIDEEN tí bàbá wa Agbala Gabriel, pásítọ̀ Agbala Gabriel tí wọ́n lọ ibi tí ó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ilé yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí pé wọ́n ti fún MUHIDEEN àti ìyàwó rẹ̀ nígbà náà tí ìmọ̀ sì wọ̀ tí ọ̀rọ̀ sì ń lọ. Bàbá wa Agbala Gabriel ti rí pé MUHIDEEN ò gbélé yìí mọ́ pé ilé ìṣe tuntun kí lọ́wọ́ Agbala Foundation kí lọ́ máa rí ṣe. Fídíò tí bàbá Agbala Gabriel ló ṣe nìyẹn o. Ọ̀rọ̀ yìí ti wá di pé àtàfà àti ọmọlé kéwú àti pásítọ̀ gbogbo àwọn èèyàn ti ń dá sí. Kí lẹ rò pé ó sọ? Ologundudu fúnra rẹ̀ ti dá sí. Àfà náà tún ti dá sí. Nínú fídíò yìí ẹ wò pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí wà. Ìkan ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé tí àwọn bá ti rí àwa kì í sọ. Ìta bá sọ gan ayépa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ ikú tó di pé àmúwá sórí kan yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn. Ẹ wo ẹ̀ka sojú abẹ́kù ọ̀rọ̀ náà rèé bóyá. Tó lọ́pọlọ tó yìn mí wọn pọ̀. Mo sọ ń gbà yẹn pé orí ẹlẹ́kẹ̀ẹ́dẹ l'Agbala Gabriel ń ṣe fáwọn èèyàn wọ̀nyí. Ó fọ́ kọ́lé fúnyàn, ó fún nílẹ̀ sínú ọgbà ọ̀dọ̀ ẹ. Sóore nìyẹn, tó ń ṣe wọ́n lóore nìyẹn. Ilé ọjọ́ sì nìyẹn o. Tí mo dá sí wípé Agbala Gabriel ò ní ráìtì láti máa fún àwọn èèyàn nílẹ̀ sí inú ọgbà rẹ̀ láti pé ń ràn wọ́n lọ́wọ́ ẹ̀ ń bá wọn kọ́lé. Ṣé rí ilé ọ̀hún báyìí? Ilé ọ̀hún ló ń decide pé káwọn kan decide, káwọn wèrè tó kójọ kan decide lórí kí wọ́n fẹ́ ṣe. Kí ni wọ́n fẹ́ ṣe lórí ilé onílé? Agbala Gabriel ó fẹ́ ṣẹ̀wọ̀n because àá dá sí, àá dẹ̀ ti àwọn èèyàn lẹ́yìn. Wọ́n á gbé lọ sí court. Ìwé ilé wà lọ́wọ́ ẹni tó ní ilé. Ẹ wá ní kò gbé bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin ẹ̀rù gbẹ̀yìn ọ̀rọ̀ kẹ́ tó sọdọ̀ ẹ̀ bá ọ̀nà. Àbí kì í ṣe ẹ̀kọ́ tá à ń kọ́ ń gbà yẹn nìyẹn. Wípé o ò lè ló fẹ́ ṣoore àṣesápò ara ẹ̀. O fẹ́ kí wọ́n kọ́ ilé fún kí lorúkọ ẹ̀ ń gbà ẹ̀ MUHIDEEN àti Suebebe. Ẹ kọ́lé yẹn kọ́ sínú ọgbà yín. Ṣé tó bá jẹ́ ta ló kọ́ kó ní pé kó lọ wá ilẹ̀? Owó tó ń dájọ́ fún MUHIDEEN àti bàbá Suebebe ó tó wọ́n sì lè rówó ilẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ wọ́n tó ń bàdàn ni. Gbogbo àsìkò tá a sọ a sì lè rí bí wọ́n ti lè ra lẹ̀ 1 million. A sì lè rí inú gbó tó ti lè ra lẹ̀ 500,000 tí wọ́n á dẹ̀ kọ́ the same house yẹn síbẹ̀ fún nílé. Ṣé wọ́n lè kọ́ sóko bí kàbí kọ́ kọ́ sí outside the church compound? Káwọn yẹn wá abandon ẹ̀ lénìí. Sáwọn ọmọ Suebebe ò ní délé bàbá wọn mọ́. Àbí kìí ṣe léyìn ni wọn ìbá sin Suebebe sí? Ṣé wọn ìbá wá fi léyìn ẹlẹ̀ lénìí? Nǹkan tí wọ́n jọ ń decide yẹn ò lè possible. Gbogbo ọmọ Nàìjíríà ti létoko ni wọ́n kọ́lé fáwọn pípù yìí. Wọ́n wá kọ́ sínú ọgbà wọn. Ilé tí wọ́n ti kọ́ fún Suebebe tí Suebebe ni. Tí ò bá gbé bẹ̀ mọ́ ẹ̀ ní right láti gbéyàn lọ bẹ̀. Ìjọ kọ́ ló kọ́lé fún. Foundation kọ́ ló kọ́lé fún. Àwọn aráàlú ṣojú wa lẹ ṣe ń pe gbogbo èèyàn tí wọ́n dáwó jọ fún MUHIDEEN tó dẹ̀ torí MUHIDEEN tó ń kọ́lé yẹn wọ́n wá kọ́lé tán ẹni MUHIDEEN ò wá bẹ̀ mọ́. Tí MUHIDEEN ò bá wá bẹ̀ mọ́ táwọn kan bá wà lábẹ́ bíríìjì ẹ̀ ń lo Èkó lọ kó ara bíríìjì wá. Àbáwọn táráàlú ò mọ̀ tí wọ́n dáwó ilé fún lọ́fẹ́ máa gbénu ilé yẹn. Ọ̀dẹ̀ ni wọ́n, ó mọ ohun tó yẹ kó ṣe. Ìké jìbìtì ni ò jẹ́ kó mọ nǹkan tó ń sọ. A ti kọ́lé fún MUHIDEEN. Tí MUHIDEEN ò bá wá mọ́ tí ò gbé bẹ̀ mọ́ ẹ pé MUHIDEEN. MUHIDEEN wá ìlú ló fẹ́ ta lé ẹ yìí torí ilé MUHIDEEN ni kì í ṣe ilé foundation. Ilé MUHIDEEN ni kì í ṣe ilé Agbala Gabriel. MUHIDEEN ló ní ilé yẹn. Bàbá Suebebe ló ní ilé yẹn. N tà ń sọ ń jọ sí táwọn ajá fi ń gbó mọ́ mi nìyẹn.
MUHIDEEN ló nílé, bàbá Suebebe ló nílé. Tí wọ́n bá láwọn ò gbé bẹ́ẹ̀ mọ́, ẹ pè wọ́n kẹ́ béèrè lọ́wọ́ wọn pé èlò lẹ fẹ́ ta lé yín. Oye báyìí la fẹ́ ta, kẹ́ negotiate, kẹ́ sanwó wọn fún wọn kan máa lọ. Tó bá wù yín kẹ́ wá máa decide wèrè, kẹ́ take wèrè decision tẹ́ fẹ́ take. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ìgbà tí mo jáde tí mo ń sọ lọ́jọ́ kìíní àná, àwọn dìgbòlugi fẹ́ gé mi jẹ. Ń sìn báyìí wá yọjú àbí ò yọjú. Ọmọdé burúkú ni, ó ń bojú wẹ̀yìn, kì í ṣe òjò ló ń jà. Oorun mélòó ló sùn bẹ́ẹ̀? Oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò ní kọ́ mọ sanwó ọdẹ? Oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò wá ní pé ó gbọ́dọ̀ máa sanwó ọdẹ? Ọjọ́ mélòó ló ti gbé inú ilé yẹn báyìí? Ẹ wá fẹ́ sọ lédi ilé foundation, ilé bàbá Suebebe, ẹ fẹ́ sọ di ilé foundation? Ẹ kò ní í rọgbọ. Àwọn wèrè kan lè sọ pé kó ṣe bẹ́ẹ̀, but àwọn ọlọ́gbọ́n á sọ fún wọn pé tí mò ń sọ yìí ló yẹ kó jẹ́. Ilé yẹn ò ṣe ilé foundation, foundation kan ló ní ilé. Ariwo bàbá Suebebe lẹ́ ń pa, àmọ́ yín ní foundation ń gbà yẹn. Ṣé wàá fẹ́ lu jìbìtì ń sẹ̀ ń béèrè ẹ̀ ń gbé foundation wọlé? Who are the foundation members? Ara ń tà ń sọ lẹ́rìí yìí, òun tà ń sọ ló dé yìí. MUHIDEEN òun ló ní ilé yẹn, ìwé ilé wà lọ́wọ́ ẹ̀. Ṣé dandan ni kó bá yín gbé ni? Ṣé bẹ́ẹ̀ fẹ́ kọ́lé fẹ́ ràn lọ́wọ́ ni? Ṣé chọ́ọ̀chì lẹ fẹ́ ràn lọ́wọ́ àbí foundation? Ṣé owó foundation náà fi kọ́ bẹ́ẹ̀ ni? Àbí wọ́n lọ gun foundation nígbà yẹn? Kó dárúkọ foundation tí wọ́n fi ń polówó ẹ̀ ńgbà yẹn, Agbala Gabriel foundation. Àwọn foundations wo ló ń ṣe? Kí làwọn kan tó ń ṣe nínú foundation company àbí NGO ẹ̀? At the same time ló wá dojú ẹni àrọ̀ lóye. Ń sìn báyìí àwọn tó nílé bàbá Suebebe tá à ń sọ ń jọ́ sí tẹ̀lé kọ́lé fún. Ṣé dandan ni káwọn ọmọ ìwà máa gbénú chọ́ọ̀chì ni? Tí wọ́n bá ń ṣe Christian ńkọ́? Tí religion yẹn gan tí ò bá ń ṣe choice wọn ńkọ́? Ṣé ọmọ tó jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ àbí tó ti ń lọ school jìnnà kó wá máa gbénú ọgbà ẹ̀ torí ẹ̀ kọ́lé fún bàbá Suebebe? Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó kọ́lé ẹ̀ sí? Ṣé inú ọgbà ló yẹ kó kọ́lé ẹ̀ sí? Ẹ wá kọ́lé síbẹ̀ sí Suebebe kú, ṣé wọ́n sin síbẹ̀? Wọ́n ṣe aláàkàn sin síbẹ̀. At the end of the day Suebebe ti lọ, MUHIDEEN ti lọ, ilé nì. Ẹ wá láwọn kan ò rí lé sùn. Tó bá rí lé sùn, inú apàtímẹ́ǹtì tí Agbala Gabriel fúnra ẹ̀ ń gbé kò ṣe kó wọn lọ bẹ̀. Gbogbo àwọn tó dáwó jọ tán fi kọ́ àwọn ilé méjèèjì yìí kì í ṣe pé wọ́n kọ́ fún foundation, wọn dẹ̀ kọ́ fún Agbala Gabriel. Ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tí ilé yẹn wà tí wọ́n fi ń dáwó, bóyá tí wọ́n bá ti make correction tàbí kán ti fari wọnú. Ara ń tà ń sọ nìyí. Ilé ti délẹ̀ báyìí. Àwọn méjèèjì ò sí ń bẹ̀ mọ́. Ẹ wá ń kí lẹ́ irú decision wo? Gabriel ò fẹ́ sinmi o. Agbala Gabriel kò fẹ́ ìsinmi fún rẹ̀. Mo dẹ̀ pray wípé kí wọ́n yanjú ilé yẹn nítùbí ìnùbí. Wọ́n ti kọ́lé fún wọn, bó bá wù wọ́n lè tà á. Ẹ jẹ́ kán wá sí gbangba fúnra wọn pé àwọn ti fún chọ́ọ̀chì. Ẹ jẹ́ kán wá síta gbangba fúnra wọn kán sọ wípé àwọn ti fún Agbala Gabriel foundation. Ṣùgbọ́n láìsí yẹn, MUHIDEEN ló ní ilé yẹn o. Màá connect one way or the other láti get Oríyọmí Hamzat. Àwọn èèyàn gbọ́dọ̀ pariwo lórí ilé yẹn o. Mo mọ̀ pé bàbá wa olùgbèjà ọmọ òrukàn, bàbá wa tó ń gbèjà aláìlára, Chief Fẹ́mi Fálànà, mo mọ̀ pé wọ́n láti máa gbọ́ nǹkan tá à ń sọ yìí. Bí wọ́n gbọ́, à pè wọ́n, à pè àkíyèsí wọn sí. Wọ́n á ràn wá lọ́wọ́ láti rí wípé àwọn oníjìbìtì kan wọ́n gba ilé onílé tà. Tí wọ́n bá rọ́nà mi tó fẹ́ fi lu ọmọ Nàìjíríà jìbìtì mọ́, kó má padà sórí ilé méjèèjì yẹn o. It's a forgone project yẹn ti lọ. Bàbá Suebebe decision tó bá wà àwọn ọmọ ẹ̀ lè torí pé wọ́n jẹ́ kúrúǹtù, wọ́n jẹ́ aláìmọ̀ kan, kẹ́ wá jọba lé wọn lórí, kẹ́ gbọ́wọ́ lé wọn lórí. Àwọn fámìlì tiẹ̀ náà wá, wọ́n á ṣe public wípé àwọn ti fún ìjọ. Bàbá Suebebe ló ní ilé yẹn. Torí ara àwọn míì tẹ sànú fún tó yẹ pé ìgboro ni wọ́n lọ ralẹ̀ sí tí wọ́n kọ́lé wọn sí. Ìmíì ti ń kọ́lé ẹ̀ lọ outside the compound. Ṣé wọ́n lè lọ bẹ̀ báyìí pé torí pé ẹni tó kọ́lé yẹn fún ti kú, àwọn ń lọ síbẹ̀ lọ gbé, wọ́n ń lọ gbà, wọ́n ń lọ tà. Ilé tán kọ́ yẹn kán má fọwọ́ kàn o.
tó bá dẹ̀ ní kankan tó fẹ́ ṣe lórí ẹ̀ kán pe àwọn tó kọ́lé yẹn fún. Ilé yẹn ń ṣe ilé Àgbàlá Gabriel Foundation. Ilé Suebebe ń ṣe ilé Àgbàlá Gabriel Foundation. Suebebe ló nìyẹn, Muhideen ló nìyẹn. Tó bá decide láti lùsẹ̀ fún church, wọ́n á wá sórí atẹ́gùn, wọ́n á wá sọ wípé òkè pé eléyìí tẹ́ ẹ kọ́ fún mi mo fún yín. Eléyìí tó bá dẹ̀ ní interest láti tà wọ́n ló ní property Muhideen ni, property bàbá Suebebe ni, wọ́n á sọ iye tó fẹ́ tà, wọ́n á dẹ̀ sanwó fún wọn, wọ́n á máa lọ. So lẹ́yìn tó bá ti sanwó ìtàn value ilé yẹn sí fún wọn, àwọn náà mọ tán lọ fi ṣe, so that ilé tí wọ́n ní wọ́n kọ́ fún wọn á lè continue níbi tí wọ́n bá lọ, wọ́n á lọ kọ́ mi síbẹ̀. So kò sọ̀rọ̀ jà ń bẹ̀ tí wọ́n bá ti fẹ́ jà, but wọ́n bá ń fẹ́ ìjà ni wọ́n fi lè sọ pé wọ́n dédé take a decision láì ṣe pé àwọn family àwọn méjèèjì yẹn wà aware. Ẹ ṣé gan-an sir. Ṣé. My advice to Pastor Ademola Amusan Agbala Gabriel, my real tattler friend. Pastor Agbala Gabriel, àbúrò oníṣẹ́yìn, Ọlọ́run bá mi dì í mú, ní dààmú ní ráre. Ẹ̀yin lẹ́ni kí gbogbo àwọn èèyàn gbà yín lámọ̀ràn nígbà tí wọ́n send fídíò yẹn sí mi. Bẹ́ẹ̀ ni wọ́n send fídíò táwọn èèyàn kọ̀ọ̀kan náà ń ṣe, àmọ́ kò sáyè because àkókò Mọ́lídì Nàbí yìí ńlá wáyé. Àfa àkọ́mọlẹ́kọ̀ọ́ dẹ̀ ní mi. Gbogbo bó ṣe rò kí mo ráyè pẹ̀lú social media yẹn, mi ráyè pàápàá wallahi tallahi. Àmọ́ àwọn èèyàn ń pè mí, àwọn èèyàn send message ní WhatsApp mi ó kún fún message. Ìmọ̀ràn mi ní ṣókí fún olólùfẹ́ mi Pastor Ademola Amusan Agbala Gabriel. Pastor, ẹ fi lé Muhideen nílẹ̀ o, ẹ má ta o. Kí foundation má dẹ̀ lò ó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Alhamdulillah ẹ ti kó dọ́kúmẹ́ǹtì ẹ̀ fún. Dọ́kúmẹ́ǹtì ẹ̀ dẹ̀ bí i Muhideen is not foundation. Èló ní morúkú múndíá tádélébọ̀ ọ̀rá ni wọ́n. Pastor, ẹni tó bá tó dídí màálù rábùyàn kì í ṣerú ẹ̀ náà máa pariwo àkùkọ díẹ̀ níwájú ta rẹ o. Ẹni tó bá lè ra màálù bùyàn tí ra màálù bùyàn kẹwàá sọ pé àkùkọ díẹ̀ sọnù kẹpẹ wọn wá dúró wájú ta rẹ ó yẹ kó ní káwọn ọmọ ìlú ń tọ̀hún ni ẹjọ́ torí tọ́lọ́hún. Èsì ọ̀rọ̀ yìí ò pọ̀ wọlé abudu wa mọ mọ́láka ni màá wùlà o. Àtẹrù olówó ẹ̀ lónìí gbogbo torí ọmọ ìṣẹ̀lẹ̀ nínú ilé yẹn Muhideen lónìí tó bá wù tó bá fẹ́ ta nǹkan ẹ̀ ó láǹfààní àti wá kọ́sọ́ ẹ̀ kó fẹ́ tà á tẹ́ ẹ bá barí báyà lè bá wá báyà sí foundation lè rà á àmọ́ yóò wù jáde tí gbogbo ayé ọ̀gbọ̀n kó ló fẹ́ tà. Bẹ́ẹ̀ náà nílé bàbá Suebebe my pastor adúpẹ́ pé Ọlọ́run ọ̀dá yìí dúró. Ẹ má jẹ́ kẹ́ni tó tọrọ ọ̀sọ̀ àtẹ̀ntí ò tọrọ ọ̀sọ̀ bóde káwọn rẹ̀ pé àwọn tó ti rí táwọn tó fi máa ní fọlọ́wàsì táwọn fi máa rí láìkì. Ẹ má jẹ́ kí wọ́n fi ka fọ́lò. Ẹjọ́ torí tọ́lọ́hún. Ẹjọ́ torí tọ́lọ́hún. Adúpẹ́ pé ẹni tọ́lọ jálẹ̀kùn yẹn Ọlọ́run ní kásìrí rí òtú gbogbo ayé dẹ̀ rí kì í ṣe pé wọ́n fi yẹn tó fún foundation ní súnẹ́ burúkú mọ́. Ẹ gbọ́ ọkùnrin mọ́mọ́ mi rọrùn ní kẹfọ̀rọ̀ Muhideen ṣe ọlọ́ba ni dúró tó náà níbi tó wà má fa burú ṣe ẹ fi ilé rẹ̀ sílẹ̀ dúkìá òun àtìyàwó ẹ̀ ní ìtọ́ bá wọ̀ tí ẹ bá bẹ́ẹ̀ fi ṣe kí wọ́n jọ mọ́ àwọn foundation tí wọ́n bá rí ibi tí wọ́n gbé ọlọ́wọ́ bùkún yín ẹ wáyé fún wọn because èmi débi ilé yìí ò sí nínú ọgbà church mo ń tẹnu mọ́ mo ti ṣe live lórí ẹ̀ mo ṣe fídíò rẹ̀ ń jọ ọmọ lọ ẹ̀yìn ọgbà nílé yìí wà ilé bàbá Suebe ẹ̀yìn fẹ́ǹsì ló wà kì í ṣe inú fẹ́ǹsì ló wà àwọn kìrìsìtánì nìkan dẹ̀kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn àwọn foundation nìkan kọ́ ni wọ́n kọ́lé síbẹ̀ yẹn even lálẹ́ ẹjọ́ ọmọ lọ wọ́n fi lẹ́kẹ̀ àmì tí wọ́n lálàájì lónìí but notwithstanding kókó ọ̀rọ̀ mi ni pé Pastor Ademola Amusan Agbala Gabriel ẹ fi ilé Muhideen lẹ̀ fún ẹ fi ilé bàbá Suebe lẹ̀ fáwọn ọmọ ẹ̀ ìtútọ́ bá wù ọ́ tí a bá fẹ́ fi pa kó fi pa tí wọ́n bá dẹ̀ ní tú kankan tí wọ́n fi pa ẹ fi ilẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ bísínẹ́sì ọ̀rọ̀ àánú lọ́jọ́ pàápọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn àfáàdẹ̀ ni wọ́n máa ń bàdà lákàmà àrùfàn
فأرده سكرا كسكر النبات الأرض للديام. السلام عليكم ورحمة الله وبركاته. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí bó bá tún ṣe ń lọ báyìí a máa gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.